ẹni ẹlẹ́ni ní ojogun rẹ̀ bi'iznillahi ta'ala. Dáúdà Adébísí Adu bi'iznillahi ta'ala gbogbo ntọ́ bí lọ́mọ ìkankan ò ní ojogun rẹ̀ nù wọn gbogbo wa. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Kò di dandan kí bàbá kó fẹ́ràn ọmọ, kò di dandan kí ìyàwó fẹ́ràn ọkọ, kò di dandan kọ́kọ́ fẹ́ràn ìyàwó, torí gbogbo tí mo kà kalẹ̀ yìí ńlá tirẹ̀ yìí tó ṣẹlẹ̀ nítorí pé kò sí fẹ́ láàrin wọn. Àìmọye bàbá àtọmọ tí ò sí fẹ́ láàrin wọn, àìmọye òbí ọmọ tí ò sí fẹ́ láàrin wọn, àìmọye ìyàwó tí ò ní fi ọkọ, àìmọye ọkọ tí ò ní fi òbí. Ọlọ́run ló wá dáfẹ́, Ọlọ́run ló dẹni tá a máa nífẹ̀ẹ́. Mo fi Ọlọ́run mo fi búra, mo mọ̀ fẹ́ràn Sheikh Adamu púpọ̀ ni, mo fi Ọlọ́run mo fi búra, mo mọ̀ nífẹ̀ẹ́ bàbá Lágége púpọ̀ ni. In ló fi dàbí ìgbà tó já sí pé èmi kì í kọ nǹkan tí ó dá lérí ọ̀rọ̀ bàbá Lágége, èmi ò kọ tí ó dá èyí kọ́ bí tí ó já sí. Wallahi wallahi ana uhibbuhu li dhati al-hubbi, wallahi al-azim mo fọlọ́ sí, mo fi Ọlọ́run mo fi búra. Kò wá sí bọ́sẹ̀ wá gbé nǹkan kan wá tí ó dà gẹ́gẹ́ bí ẹ̀rẹ̀ tí ó fẹ́ yí bàbá náà. Ẹ̀rẹ̀ ó yí ọ padà o jama, àkọlé prógámù mi yìí kálukú ti rí àkọlé prógámù mi yìí. Mo ní Dáúdà Adu pẹ̀lú ògo Ọlọ́run ẹni ẹlẹ́ni ní ojogun rẹ̀ bi'iznillahi ta'ala. Dáúdà Adébísí Adu bi'iznillahi ta'ala gbogbo ntọ́ bí lọ́mọ ìkankan ò ní ojogun rẹ̀ nù wọn gbogbo wàhálà tó bá ṣe ẹni ẹlẹ́ni yóò jẹ. Kí n tó máa lọ jama, ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ wo fídíò kékeré yìí kí n tó máa wá lọ lérí fídíò náà bismillah. Ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa fẹ́ lé lára àwọn èèyàn kan but in as much as táwọn àti ìlú òdòdó táwọn òdòdó là ń sọ ó yá òkè ẹnu ó yóò dùn mọ́ ẹ̀kú káwá àwọn sì ti wà lónìí. Mo lè fẹ́ mú ọ̀rọ̀ ìwà gẹ́gẹ́ bí advice fún bàbá Lágége ti tòní pé nígbà míì máa ń wà tó jẹ́ pé téèyàn bá ń ríra rẹ̀ pé èmi mo tó báyìí èmi mo dà báyìí láì fi àpọ́nlé fún àwọn tí wọ́n deserve àpọ́nlé bóyá torí kò téèyàn fi òpó òun wà àbí nítorí ọlọ́sẹ̀ tó kìí sí ayé yẹn téèyàn wá fẹ́ máa fi bó ṣe tó hàn gbogbo àwọn èèyàn ó fẹ́ máa fi bó ṣe tó hàn àwọn èèyàn nígbà míì Ọlọ́run wà máa fi bẹ́ẹ̀ nìyẹn ṣe mọ́ Ọlọ́run wà máa jẹ́ káwọn èèyàn máa rí. Dona ẹ jẹ́ n kó sọ̀rọ̀ lédè yìí tó sọ Mọ̀lánà Mudiru Markaz ní báyìí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí èèyàn bá wà lérí àyè kan bí àyè kan tí ń rò pé òun wà Mudiru ní sọ̀hún àyè tí Mudiru wà bàbá rẹ̀ ò lè débẹ̀, bàbá rẹ̀ ò lè débẹ̀, ọ̀ lè débẹ̀, àrọ́mọdọ́mọ rẹ̀ ò lè dé irú àyè torí irú iṣẹ́ tí bàbá tó bí Mọ̀lánà Mudiru Markaz ṣe tí wọ́n fi lẹ́tọ̀ọ́ àyè bàbá wọn ìran dìran rẹ̀ ò ṣerú ẹ̀ wọ́n sì lè ṣe táyé parẹ́ wọ́n ti tilẹ̀kùn eléyìí. Mudiru ló ń bá yí pé àyè tí wọ́n fi pàwọn wà àyè tí wọ́n fi pàwọn kọ́ àyè tí Mudiru wà tóbi ìwà tóbi àyè ọmọ ti tóbi tó wallahi kò fi Mudiru o lójú ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀yin eléri burúkú ilẹ̀ ń rò pé àyè yẹn ẹ̀ ń rò pé ó tóbi ju ẹni tí bẹ́ẹ̀ lọ wallahi summa billahi la ilaha illa huwa àyè yẹn ò tóbi ju ẹni tí bẹ́ẹ̀ lọ. Àmọ́ tẹ̀ àti kìí tẹ̀ mí ẹ ló jẹ́ máa rò bẹ́ẹ̀ èyí wọn àkọ́kọ́ nínú ọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kejì ọwọ́ aṣọ náà ọ̀rọ̀ rẹ wípé kéèyàn má fi àpọ́nlé fún àwọn tó yẹ kó pọ́nlé, kéèyàn máa wo bóhun ti tó kó máa wo bóhun tó báyìí Ọlọ́run ó wà á máa fi bóńtọ̀ òun ti mọ yóò máa fi hàn ayé. Àwọn kan tí mo kọ́ fẹ́ bí ọ ní pé àwọn àwo ìlà àpálẹ́ tọ́ sí tí Mudiru fún Mọ̀lánà Mudiru Markaz open lee tí gbogbo ayé pété rò pé táwọn èèyàn tó wá péjọ sẹ́rí láìfù tí wọ́n ń wo prógámù wọn ìní Mudiru ń sọ níwájú gbogbo àwọn èèyàn àìtàwọ̀fà alẹ́nẹ̀ ipe àwọn bàbá wa tẹ́wọ̀n yìí bàbá mufti Òkè Ògùn àfáà mi ni wọ́n àìtàwọ̀fà kó lálẹ́ àìtàwọ̀ àfáà mi ni wọ́n wí lójú gbogbo ayé sẹ́ẹ̀mà tó wá rọjá àfọ́dílà sọ́dọ̀ wọn nígbà tí wọ́n dó láàyè kí wọ́n palẹ̀ sọ́rí ọsàn kankan níbẹ̀ nínú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yìí ọ ní pé àwọn ilé làákàyè ló fẹ́ bá sọ̀rọ̀ àwọn tí wọ́n lè digest ọ̀rọ̀ mo wá rí pé wọ gẹ́gẹ́ tó fẹ́ bá àwọn ilé làákàyè sọ̀rọ̀ wallahi mo fọlọ́ bọ̀rọ̀ ní làákàyè mo fà lùkúrá nìsẹ̀rí má sì láyé ọ nìsẹ̀ ọ̀ ní làákàyè bí tí wùkú ma because ọ lè sọ fún mi wípé tí Mọ̀lánà Mudiru Markaz tí wọ́n bá wíru rẹ̀ fún bàbá wa Sheikh Hamza Abdulrahim kí ló dé tí wọ́n wí fún bàbá Ketuwi wọ́n ní wí láyé wọ́n ní wí bẹ́ẹ̀ fún wọn láyé wí fún tani èmi ò fi hàn ilẹ̀ fún ọ lónìí sì fìdí ẹ̀ múlẹ̀ fún ọ ìjì ọmọ yìí pé bàbá Ketuwi tọ̀ sàn wọn dá sí Sheikh Adam wallahi tallahi bàbá Ketuwi ò dá sí Sheikh Adam ó fọlọ́ sẹ́ni àfi kí wọ́n sì tètè túbá kí wọ́n tó kú tó tí wọ́n bá túbá yóò ní tàṣí ronú gbèsè ayé wọn kò sọ́gbà tafẹ́ dá sí bàbá Ketuwi tí wọn ò rí Mudiru ní rí wípé ọmọ àfáà mi ní àfáà mi ni tí wọn ò rí Mudiru ní rí bẹ́ẹ̀ wọ́n ní kẹ́mi jára làákàyè rẹ̀ torí nǹkan ò yí ọ lọ́lẹ̀ wádìí wípé kí ni tó fàjà láàrin Mudiru àti bàbá Ketuwi wádìí tó fàjà
kí ni tó kilẹ̀ jà kí ni tó dájà lẹ̀ wádìí tó fàjà tó bá wá wádìí tó fàjà yìí tó wá mọ̀ àkíkà tó fàjà gangan wá gbé sínú làákàyè rẹ̀ pé só tọ́ bẹ̀ só yẹ bẹ́ẹ̀ kò sí tó fàjà kò sí tó dájà lẹ̀ tó tayọ wípé wọ́n gba Idaratul Markaz wọ́n gbà lọ́wọ́ bàbá Ketuwi ní ìgbà tí wọ́n ti wé Maulana Mudirul Markaz láwà ní ìdára wípé innahu qad asbaha mudiran in tó dógúnlẹ̀ tó dọ́tẹ̀ lẹ́nu in tó fàjánù ike tó ọmọ bàbá alágége ọmọ Maulana Sheikh Adam àti yàn kọjò kó lérí àga bàbá rẹ̀ in tó dá àgbákò lẹ́nu àgbákò tí wọ́n rí tí ò tán lẹ́nu ni àgbákò tó rí tí ń rùn ni in tó bí in tó dá lẹ́nu sọ wá yẹ kó dájà lẹ́ níbi tó ti mọ̀ wípé bàbá Ketuwi yóò dá sí Sheikh Adam wọ́n dá sí wọn bàbá Ketuwi yóò máa wá pátán wípé àwọn dúró ti Sheikh Adam àwọn bá Sheikh Adam ṣiṣẹ́ wọ́n gbàgbé ọmọ kéwú làwọn mẹ́wọ̀n ni wọ́n gbàgbé wípé ọmọ kéwú làwọn mẹ́wọ̀n ni wọ́n gbàgbé wípé àwọn ẹsẹ̀ mọ̀lẹ́bí wọ́n gbàgbé pé àwọn òtán wọ́n gbàgbé pé kèé ṣèlú kan náà làwọn ti wá wọ́n gbàgbé ẹ̀ àìbá ní tan káfa ní tan ya tó bí àgbákọ̀nù tó dá wà lálẹ́nu jẹ́ wọ́n sọ fún ọ̀nà tó fi mọ̀ wípé bàbá Ketuwi tọ́lọ́ gbéjà yìí tó fi mọ̀ wípé wọ́n dá Sheikh Adam tí àwọn bá jẹ́ alágbọ̀ọ́yé kéwú tí kéwú bá yé wọn dáadáa tí wọ́n sì mọ ìwọ̀ tí ń bẹ nínú kéwú gbogbo àwọn tí wọ́n bá jẹ́ alálùbárí kéèyàn nídìí kéwú wọ́n gbà wípé ọmọ àfáà mi ni ìmọ̀ wá ṣẹlẹ̀ láàrin àfáà sọmọ kéwú nígbà míì tí àìgbọ́ra ẹni yóò ṣẹlẹ̀ káfà wá yákàyákà ọmọ kéwú ìjọ ọmọ kéwú lẹ́tọ̀ àti dápadà ìjọ ọmọ kéwú lẹ́tọ̀ àti fèsì ká tó wá wípé ìwọ ọmọ àìmọye ìtàn bú ìtàn àgbákò ìtàn tí àgbàlagbà gbọdọ̀ máa pa tó ti jáde lẹ́nu bàbá Ketuwi nípa Maulana Mudir ọmọ bi'iznillahi ta'ala ọmọ rẹ̀ kankan ò ní jogún rẹ̀ gbogbo wàhálà tó bá fayé rẹ̀ sí ọmọ rẹ̀ kí ó jogún rẹ̀ Sheikh Adam ṣe adúrú wàhálà Sheikh Adam ṣe ẹ̀yẹ lérí bútẹ́ ní àti ìbọ̀tán dáadáa tẹ́ ní sí rí ẹ wá rí ti kẹ́nìkan wá láti eegun kó wá jogún rẹ̀ kíkẹ́ ní má bà sí kẹ́nìkan Ketuwi alẹ́ àmì kẹ́nìkan ọ̀rọ̀ ọba là ń sọ ní Markaz ni kí ló kàwá pẹ̀lú ike ọmọ ọba lágbájá kálọ̀ níjọba àlú wọn kálẹ̀ ìjọba àlú wọn kí ló kàwá ìjọba ni wọ́n lò ní Markaz lérí àìmọye ìtàn tí ò dá ló ti tẹnu wọn jáde àìmọye ọ̀rọ̀ tí ò dá náà ti tẹnu wọn sọ àìmọye ọ̀rọ̀ tí ò dá inú wọn ti fẹnu wọn sọ ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ àfẹ́ ni tó kọ́ ni ní kéwú tó ṣe wàhálà lérí yàn téèyàn fi ṣe tọ́ka sí pé àfáà ńlágbájá náà àwọn torí pọ́ jẹ́ fáǹsì àwọn kan ẹ mọ̀ wá pátán ṣe báwọn ni wọ́n pátán pé Màmá Maulana Mudirul Markaz ọdún kan bẹ tí wọ́n jáde nílé ọmọ kéwú tó fẹ́ láti bọ̀ tán dáadáa tí ó sì ṣe ríire nínú ọmọ kéwú ìjọ yẹ kó pátán ìyàwó àfáà rẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kó pa ìbára náà pààyàn àwọn ni wọ́n pátán wípé Sheikh Adam wá ń sọ fún mi wípé ọmọ yìí jọ mí pọ̀ èyí wọn afáwà sọ bá náà ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ wá lélẹ̀ tí mo sọ ẹgbẹ́ kan wà nù ẹgbẹ́ kan yẹ wá fún ọlẹ́gbẹ̀ mi nínú tó fi mọ̀ wípé tí bàbá Ketuwi tí wọ́n bá lọ lè yí padà kan lọ lè túbá ẹ̀yin wọn ò lè dá fáàtì lè mi ń bá ọ sọ fáàtì ẹni ń bá ọ sọ fáàtì ọ̀rọ̀ ilé mi ń bá ọ sọ yìí nínú tó fi mọ̀ Basitu ma bú Mudiru púpọ̀ Basitu ó ma bú Mudiru púpọ̀ àbí kí n sọ pé ẹ ma bú Mudiru púpọ̀ torí kò dáwọ́ ibùdí sí yóò ní Mudiru ń bú bàbá wọn bàbá Ketuwi ló yẹ tí wọ́n pe Basitu àkọ́kọ́ nínú tí ọ fi gbọdọ̀ láíláí fọ́ èsì kankan fún Mudirul Markaz àkọ́kọ́ ni pé eré àga tí Mudiru jókòó sí eré àga Sheikh Adam bàbá Ketuwi ò wí bẹ́ẹ̀ fún Basitu wọ́n wà láti bọ̀ tán wà láì wọlé ní ọdọ́dọ́ lọ́gbọ́n ẹlẹ́ẹ̀kejì nínú tó yẹ kí bàbá Ketuwi sọ fún Basitu ipé gbogbo orun tí Mudiru bá wò sọ láyé kò gbọdọ̀ sọ kẹ́lìmọ̀ kan òun ni wípé Mudiru jẹ́ àfáà fún Basitu kọ́dà ó gbọdọ̀ Mudiru ó gbé ọ̀dọ̀ Mudiru bàbá Ketuwi ò sọ bẹ́ẹ̀ fún ẹlẹ́ẹ̀kẹta nínú tó yẹ kí wọ́n sọ fún Basitu ipé
gbọ́dọ̀ gbọ́ nǹkan kan lẹ́nu rẹ o sọ́mọ àfáà mi tí wọ́n bá pè bá tábà níwèé sáfà wọn gbọ́dọ̀ gbọ́ nǹkan kan lẹ́nu rẹ o sọ́mọ àfáà mi ó ní kí wọ́n sọ fún Básítù wípé ọmọ ìpé tó ọba ilé ti bú ọmọ àfáà mi lọ́mù Básítù ń sọ lẹ́nu rẹ̀ wípé òun ò lè pàtàn Sheikh Adam àmọ́ òun lè pàtàn ìyàwó wọn tí ń jẹ́ ìyá Mọ̀lánà Mudiru Markaz rí pé Básítù yóò ẹkún ní ó gbẹ̀yìn ìgbésí ayé because dáadáa dú ọ di pé dúdú pọ̀ náà rẹ̀ ọpọlọ rẹ̀ dúdú tó bá ipò ọba mọ ọ̀rọ̀ digest nítòótọ́ tó nílà káì tó mọ ọ̀rọ̀ jọ ó yẹ kọ́ orí sísáwọn ọ̀rọ̀ tí ń sọ fún yìí àwọn tí ń bọ́ sọ nínú ọ̀rọ̀ yìí yẹ kọ́ orí sísí ó yẹ kọ́ orí sísáwọn ọ̀rọ̀ yìí ìjó lẹ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé mo fà pánlé fáwọn tó yẹ ká pánlé Mudiru lè láéláé kọ́ dá máa pánlé sọ́dọ̀ bàbá Kìtùwé láyé kò ní ṣẹlẹ̀ kí wá sọ́dọ̀ Mudiru nìkan má jẹ́ náà wọn ò ní rí àpánlé kankan lọ́dọ̀ Markaz ìsọ àwọn Markaz munafiki o ìsọ wọn o ìsọ lọ àwọn Markaz wọn tó àwọn Markaz kan bẹ munafiki ni wọn àwọn ni wọn ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ aláìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ìsọ àwọn Markaz munafiki o àwọn Markaz gidi àwọn tó ṣe pé tọ́ọ̀bá fi bíléèdì tó ara wọn Markaz ni ó kọ lèmi fún ma sọ pé ya ilahi ya Rabbana látẹ̀kìlìnà limarikaz kọ́nlànà ba'da adami látàdánà limarikaz Markaz anta Markaz fi hayati limarikaz fi rokhai wa shiddati fi mamati limarikaz mọ́jẹ̀ tọ́ sọ́rí bẹ́ ìhà tèmi fún Markaz bẹ́ àtún àdàbíyàtún sàrìmàdíyà àbàdíyàtún kìí àdàbíyà àbàdíyàtún sàrìmàdíyà ilé tèmi fún Markaz lọ́dọ̀ ọrù wa báyìí àtàwọn tí wọ́n bá rí bí wa bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n jágbàlagbà àtàwọn tó wà dédé tí wa báyìí àtàwọn tó mẹ́lẹ́yìn wa kò sí ọ̀dọ̀ ẹnìkan tí bàbá Kìtùwé ti alápàlẹ̀ torí wọn ìsẹ̀ ni àpàlẹ̀ ẹ̀sùn di afáwọ̀ láríwájú adá màlì lórí ládàlì mọ́kùnlé sí lè Markaz wallahi tallahi àpàlẹ̀ sílé márùn tí wọ́n rí sí mo fọ́lọ́ sẹ́rí àwọn wá dì mọ́ wá dì mọ́nu láti jọ yìí kẹ́nẹ́kan tí Sheikh Adamu fún mi alẹ́kọ́hìm bí àmàlẹ̀ lè Markaz nígbà Sheikh Adamu wá fún eléyìn wá sọ fún yín pé ẹ jogun Markaz ni torí kẹ́ni torí kílẹ̀ fi jẹ́ kíkiri má bàá sí ẹni mo fi sọ pé ìwọ wèrè olójú dúdú yìí lọ́lẹ̀ wádìí ìtàn kọ́ ọmọ tí ń ṣẹlẹ̀ léwádìí kí ló bí já léwádìí kí ló fàgbákò ṣe bí tóun ti bí in ti ń ṣẹlẹ̀ láàrin Mọ̀lánà Mudiru àti bàbá Kìtùwé ti ń ṣẹlẹ̀ yìí ń ṣẹlẹ̀ láàrin Mọ̀lánà Mudiru àti bàbá Gamawi àríwọ̀ ẹ̀dẹ́ bó ti yẹ kó dẹ́ àmọ́ ìkàkà tẹ́mi wá fẹ́ kí wọ́n mọ́ kọ́ wá gbé wọn sẹ́gbẹ̀ ara wọn kọ́ fi wọn ra wọn lọ́lẹ̀ mú ọ̀rọ̀ ẹyọ kan jáde tí wọ́n sọ pé kọ́dà Gamawi ló sọ yìí lọ́lẹ̀ mú jáde ọ̀rọ̀ ẹyọ kan ipé kọ́dà Gamawi ló wí nǹkan báyìí ń pa Mudiru lọ́lẹ̀ mú jáde wá kú omi ọ̀ gbogbo tí ń jọ́ ọmọ tí Mọ̀lánà tí bàbá Gamawi bínú lọ́lẹ̀ mú ọ̀rọ̀ ẹyọ kan jáde tí wọ́n wá sọ pé kọ́dà ọmọ bàbá Gamawi ló sọ nǹkan báyìí nípa Mudiru tó kù mẹ́ gbogbo tí ń jọ́ ọmọ tí Gamawi lọ́lẹ̀ mú ọ̀rọ̀ ẹyọ kan jáde tí wọ́n wá sọ wípé ọmọ kí o Gamawi ló sọ nǹkan báyìí láìdá nípa Mudiru wà lọ lè wú àwọn Aminullah Islamic Foundation onízọ́límọ̀ anta ẹ̀rọ pònú ẹwò pònú àwọn ọ̀rọ̀ tí ń sọ nínú ọ̀rọ̀ ìnìkan kọ́ try kọ́ debunk pé kò rí bẹ́ẹ̀ ìtí lè kalẹ̀ nínú ọ̀rọ̀ yìí ìnìkan debunk pé kò rí bẹ́ẹ̀ ìtí sọ nínú ọ̀rọ̀ ìnìkan debunk kọ́ ní òrí bẹ́ẹ̀ àwọn wá jáde wọ́n sọ̀rọ̀ sí Mudiru wọ́n jókòó rọlù wọn ọmọ ń jáde òun náà sọ̀rọ̀ sí Mudiru òun náà jókòó rọlù wọn kí ló dé tẹ́bí tí wọ́n rí bẹ́ bàbá mutí ọmọ mutí bàbá mutí ọmọ mugbó wèrè wá dí méjì lọ́dẹ̀dẹ̀ bàbá fàpò láyọ ọmọ sí yọgi kí ló dé tẹ́bí tí wọ́n rí bá ẹnìkan ò rẹ́nìkan sí ní káì ẹnìkan ò rí nírí wípé bàbá yàmà ní ta gbọdọ̀ wò mọ́lá táà fi gbọdọ̀ sọ̀rọ̀ sakasaka sí àkọ́kọ́ táà gbọdọ̀ wò mọ́lá ẹni pé rí àga tó jókòó sí ẹ̀rí Sheikh Adamu pé Sheikh Adamu ló jókòó ní ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀rí ní rí bẹ́ẹ̀ ẹ̀rí àga òní ẹ̀rí pé Sheikh Adamu ló jókòó bẹ́ẹ̀ ni ẹ̀rí wípé àná ló fi ra rẹ̀ pàkọ̀rọ̀ sóní ni ẹ̀rí bẹ́ẹ̀ ni àwọn wíru ẹ̀ wíru
òpònú èyí tí bẹ̀rẹ̀ ní àmínú láì wá sí sọ́ọ́lì mo anta tí bá ní kọ́ sí tàlílù tọkọ ní ìsìn tàlílù àbàlàgíyà sọ́ọ́lì sí sọ́ọ́lì sí tàlílù àbàlàgíyà tẹ̀kídìmù máa kó tààkìr lọ́dọ̀ ilé bàlágà kí ní kọ́ sí tàlílù èdìdí kọ̀ kí láwọn wíkílẹ̀ sọ bàbá jáde yóò bú mu jùlọ ọmọ jáde òun náà wí tí ẹ̀ sọ́mọ tí ẹ̀ wá lélé yìí arúgbó ọjọ́ ẹwọ́ tí gbójọ́jú eré rẹ̀ lọ èyàn gbójọ́jú eré rẹ̀ lọ bá èyí tí mo wá fẹ́ bí ọ́ adúdúdúdú èyí tí mo fẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ ní wípé kí ló dé tí bàbá Kẹ̀tù ti gbé ọmọ tí ẹ̀ sí eré àgákó tó kù kí ló fà àwọn láwọn afá mi lè kí ó gbogbo ẹ̀yin alábòsí àti gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ tẹ́ ń dìtẹ̀ mọ̀jọ́rù ana akhafu alaykum al-aqiba wallahi mo fọlọ́n sẹ́lẹ̀ ẹ̀sìn sí ẹ̀ ń tara yín ni ó nígbà tí wọ́n sọ wípé mo lára mọ̀jọ́rù mẹ́kàsù kájú ayé dákùn tàlù kájú ẹ̀ kàn dákù ẹni ó kájú ẹ̀ sí bàbá Kẹ̀tù yín kájú ẹ̀ tó mọ̀jọ́rù tó dákù ẹlòmí kọ́ fi hàn rẹ̀ sí yẹ̀yẹ́ dákù ẹlòmí ma blọ́ọ̀kù Aminu Lai yẹn Aminu Lai Islamic Foundation yẹn ma blọ́ọ̀kù ẹ̀ nísìn eléri burúkú ni òfò lọ́sì ṣe pẹ̀lú gọ́ọ̀lọ́ sábù ti bá wọn bá wọn sólébútá tí ò rí dìta Aminu Lai lẹ́kí ọmọ jẹ́ ìwọ Aminu ni wọ́ yìí Aminu wèrè aradu an yakuna al-markaz iftown kò sí ní láíláí rí bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ how is that possible you came from Egun you want to inherit tebo ma correct you ba si correct e to ṣe bí comment o wá látẹ̀gùn ó fẹ́ wá jogún nǹkan tí wá lẹ̀ how is that possible bó ló ṣe possible kí kan gbogbo sí la kai torí òpònú rẹ̀ ó ń sọ wípé ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí en la kai ló fẹ́ bá sọ̀rọ̀ ẹni tó mọ ọ̀rọ̀ digest ṣé wo tó fẹ́ bí la kai sọ̀rọ̀ ní la kai sha ìwọ tó lọ fẹ́ bá wọn la kai sọ̀rọ̀ sọ ní la kai sha ìjẹ́ wọ gẹ́gẹ́ fún ara rẹ̀ ọ digest ọ̀rọ̀ yìí dáadáa qabla an tatasadda li nashrihi sọ digest kí wọ́n náà tó bọ́ takọ̀ tó lọ fẹ́ máa sọ rubbish lẹ́nu so ti gbogbo tí mo wá kàkalẹ̀ nínú ọ̀rọ̀ yìí ẹ dákun sí ó tó torí àbí ó tó torí téèyàn ò fi nẹ́ra pẹ̀lú lọ́dọ̀ yàn ó ti torí àbí ó tó torí kò wá sí bàbá náà lè jábọ́ púpọ̀ gbogbo tí wọ́n ń jẹ́ ọ̀tá tẹ́ bá ti pé ọ̀tá mùdírù ní wọ́n fà dìmọ̀ ẹni wọ́n máa pa mìírí ìjọ tí wọ́n pè mufti wo tí wọ́n pè ní àfá àwọn àgbà wà òkè káì ọlọ́mọ bàbá yìí jẹ́ bàbá mọ́ màkánù yìí ni mọ́ màkánù yìí ni máa yẹ tẹ́ wa ni mufti wo lẹ̀ wá ń pè ní àfá yìí àgbà níbo síbo kí ló bí kí ló fà kí ni tó fà tó tayọ wípé ibi tó ti yẹ kan ṣe tó wọn ṣe tó ń bẹ wọn padà wá lọ lè ṣe tó níbi tí ó yẹ mo lánàá mọ̀tí mẹ́ka sí ibi ilẹ̀ fẹ́ pè láfàáyé ní tẹ́fẹ́ pè láfàáyé ẹgbọ́ níjọ́ tí mufti wo ti ń sọ openly báyìí ó ní wà láì tó ń tí bí ti ráyè tó yìí tí mọ̀tí mẹ́ka sí bá ní kí n wá ságége lọ́la ẹ̀ ń sáré lọ́nà lọ́wọ́ bá mi ó ẹ̀ kẹ́jẹ́ sáyé gbé kọ́lì ìpè ní padà mo wà prógámù ni wọ́n fẹ́ pé mo lánàá mọ̀jọ́ mẹ́ka sí wọ́n fẹ́ pé wọ́n láfà wọn wọ́n lè pè mufti wo ní àfá àwọ̀ àgbà ọlọ́mọ bá yẹn jẹ wàhálà Sheikh Adam tí wọ́n ṣe lérí yín ọlọ́mọ jẹ́ fi ọ̀tẹ̀ àtàìláníyà tó dá sílé Sheikh Adam ọlọ́mọ jẹ́ fi kú dànù ní fámílì yín ọlọ́mọ jẹ́ fi kú dànù wàláhí tàláhí torí ebi ọba yín sòdodo ọ̀rọ̀ ẹ̀ sí dáa bí tí wù kó mọ̀ ṣẹwárí èyí tó wá dájà alẹ̀ tí ń díjà wọn tó bá já sí pé ẹjẹ́ ìdá tí máa gbà fọ́lọ̀ ni ó yẹ kẹ́tì wo kẹ́tì mẹ́rin kó ń bẹ kẹ́tì ọ̀rọ̀ já láti jọ yìí kẹ́tì wo pé because ọwọ́ yóò lè tẹ̀ mọ́ tá yóò fi parí ọwọ́ yóò lè tẹ̀ mọ́ ẹ ṣe wá jẹ mùdírù Markaz ẹ ṣe jẹ ẹ lè jẹ ọmọ yóò lè jẹ àrọ́mọdọ́mọ yóò lè jẹ
nígbà tẹ́ ti wá rí wípé kò lè bọ́ sí mọ́ kí lè rọ̀jà fún. Wallahi mo fọlọ́ mo fi búra tí ẹ bá ilé rọ̀jà lónìí wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa yarji'u ilaykum fadilukum wallahi gbogbo ayé wa mọ̀ yìí pé àṣẹ tóbi àṣẹ wúwo torí ẹ wúwo ẹrù tó yẹ kó kún ẹrù yín tí kìíní yóò fi ní weight òun ni ò sí bẹ́ẹ̀ wallahi kò sí bẹ́ẹ̀ ẹrù yẹn ò sí bẹ́ẹ̀ kò wá sí tẹ́ tó yẹ kó kún tí ó fi ní weight kò sí tí ó fi wà ń bẹ̀ tó fi padà síbẹ̀ àfi kẹ́ ẹ mọ̀ pàtàkì àga kẹ́ ẹ mọ̀ bá gà yẹn ṣe tó kó má já sí pé ojú tẹ̀ fi ń wo àga òun lẹ́ẹ̀mọ́ fi wò ó ní túmọ̀ tí ń sọ wípé wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa bàbá kẹtù wí ẹ̀dá sí Sheikh Adam èmi ò sọ̀rọ̀ náà ẹ̀ ń sọ̀rọ̀ recently ẹ̀ ń sọ̀rọ̀ báyìí nìsan ẹ̀dá sí Sheikh Adam gbogbo bẹ́ẹ̀ ṣe jọ lò pẹ̀lú Sheikh Adam kẹ́nẹ́ kan ẹ̀ ń kó yóò sí lọ́wọ́ kankan ẹ̀ wọ́n sọ pé bàbá jẹ́ ń lò àwọn ni mo jẹ́ olówó bò níwọ̀n tó ìpọ́dọ̀ rẹ gbogbo eléyìí òkè ni o èmi ò tiẹ̀ sọ gbogbo eléyìí bàbá ń bínú èmi náà wá ń bínú èmi ò sọ gbogbo eléyìí o ẹ̀ ń sọ̀rọ̀ recent ẹ̀dá sí Sheikh Adam rárá ẹ̀dá sí Sheikh Adam mo fọlọ́ sẹ́yìn torí tẹ́ ẹ bá dá Sheikh Adam ni ẹ̀ ní ẹ̀rí nǹkan mi lérí àgàm tó ta Sheikh Adam ẹ̀ tó wá nájú àwọn ọmọ yẹn tó yà ẹ̀ rí náà ni torí èyí bá sì tó ti irun funfun gba gbogbo eré rẹ gbogbo orun gba rẹ kò rí náà wallahi tallahi bá sì tó rí náà mo fà nìkan ẹsẹ kò rí náà tó bá rí náà ni kánú bá rí náà ni kò ní máa lárí má pàtà tó rápàtà ní lárí má ẹ rí pé wallahi eré òun dà méjì mo fà nìkan láti mo sẹ yóò dà méjì ẹ̀yin ẹja máa wò lọ ẹja máa wò lọ Allahumma illa tí kì bá ṣe wípé níjọ́ tí mo lánàá Sheikh Adam tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe nípa yín àti gbogbo fámìlì yín tí mo bá fà níyàn tó dá sínú tó bá jásípá níyàn wọn kú díẹ̀ káàtó nígbà tí wọ́n ń ṣe ìlókù àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ mọ̀ so ọlọ́run kò sáà fún ẹ dàdúrà yìí mo kọ́ ni kí n máa play fídíò ọmọ yìí kí n máa play fídíò rẹ̀ so kí n máa wá sọ̀rọ̀ lébi bọ̀tẹ́ mi ò má ṣe jẹ ẹ ti understand má ṣe kí n máa play fídíò díẹ̀ kí n tó wá dádó kí n tó wá sọ̀rọ̀ lọ bí yẹlmọ̀ yìí bí tí mo ṣe o kọ́lọ̀ tiẹ̀ wọlé ànábì kó bá wa yọ nínú gbèkùn tó wá kó wọlé ànábì lọ́dọ̀ lọ yẹlmọ̀ yìí ni sọ Amadu Yusuf yẹlmọ̀ yìí kọ́lọ̀ kó bá wa yọ nínú gbèkùn tó wá kọ́lọ̀ bá wa túlẹ̀ ọmọ ìyá wa náà ni ẹnu madé ìfẹ́ ká sọ fún mi wàláì 40 million rẹ̀ ò ní pé mo sì ti gbà mọ́ràn gẹ́gẹ́ bí bàbá sọmọ mo lẹ́nu wọn bá tó rí nǹkan lọ di fèrè àwọn irinṣẹ́ gidi tó jẹ́ irinṣẹ́ télọ̀ because télọ̀ ni ó kọ́ télọ̀ ọ̀gá télọ̀ ni náà ọ̀gá télọ̀ tó láwọn máṣẹ́ kó fi àwọn irinṣẹ́ gidi tó jẹ́ irinṣẹ́ télọ̀ sí ṣọ́ọ̀bù ẹ̀ yóò tún jẹ́ kí bísínẹ́sì ẹ̀ tó múfù ju ti tẹ́lẹ̀ lọ lọ́kù dáhùn sáà ní lálálá òun fẹ́ kọ́lé kí àti mọ́síláṣí èèyàn máa wèrè tí ó mọ̀ ọmọ lọlé kí ó yẹ lọ́ọ̀ ilé kéwù ìmẹ́lẹ́ ibú tọ́pọ̀lọ rẹ̀ ti yòrò tí ó wà mú ọmọ rẹ̀ lọ́lé kéwù yẹn mọ̀ yí pé wà lọ́lé kéwù yà ilé kéwù yẹn mọ̀ yí àkúrẹ́ sáadà wà rẹ̀ ni so ọlọ́run wọlé àdábì yóò gbàdọ̀ yóò ṣe tán. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.